Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ olóyin ká sí ẹntì ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ìwọ ọkùnrin o má lọ jẹ́ kí wọ́n lọ fi tọrọ gba náà yìn lọ́wọ́ ẹ̀. Àwọn àṣà pàápàá ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílùú òyìnbó. Àwọn àṣà kan wà ń sìn. Tẹ́ máa lọ sí Nàìjíríà tẹ́ máa lọ rí ọmọ. Tẹ́ máa débi tá ló ń lóyún fún yín. Ọlọ́run má jẹ́ kó ṣìnà sí bá àṣà kan forí ẹ̀ gbá pààrọ̀. Wàá tiẹ̀ tún rí wọn nínú fídíò. Wọ́n á tún gbóyún, wọ́n á tún show ẹ̀ fún ẹ. Nbí ọ̀dẹ̀ lẹ́yìn. Ẹ mọ̀ pé wọ́n máa ń wọ nǹkan sínú tó máa fi ń ṣe oyún. Tí n bá rí mi ò kí ń sọ. Ẹ mọ̀ kó máa ń wọ nǹkan sínú tó máa fi ń ṣe oyún. Tóbìnrin máa sọ fún ẹ pé òun ti lóyún. Tí wàá dẹ̀ máa ṣàyàn ọbẹ̀. Wàá máa send owó máa ṣe gbogbo ẹ̀. Ìmí àti ẹ̀kọ́ lé sẹ́kù. Aya ní kóbìnrin yẹn lọ gba kọ́kọ́rọ́ lé yẹn kó máa gbé. Á dẹ̀ máa gbé èèyàn tó máa bá sùn mọ́bẹ̀. Á máa gbé wá síbẹ̀ fún ẹ. Ngbò bá dijọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú fídíò a lọ wọ oyún. Ọlọ́run ní jẹ́ kẹ́ rajà òkùnkùn. Ọlọ́run ní jẹ́ kẹ́ wọ one chance. Torí èèyàn kan ló lọ sílé. Ọlọ́mọ yẹn ló pretty bàjẹ́ ó ló lóyún. Ó ló sọ pé òun ti lóyún 4 months. Nígbà tó di àsìkò pé kó wá lọ pé máa yẹn wá ń press ẹ̀ pé òun fẹ́ lọ mọ òbí ẹ̀. Lọ́mọ bá sọ pé kò lè wá mọ òbí òun oyún yẹn ti jábọ́ lẹ́yìn tó ti gbá dànù. Mẹ́wàá mo dẹ̀ sọ fọ́kùnrin yẹn o mo ní ó jẹ́ ya jókòó ẹ̀ jẹ́ ó níyàwó òun sọ pé òun ò ní padà lọ sí Nàìjíríà mọ́ òun wá fẹ́ fẹ́ obìnrin kan ní Nàìjíríà so fẹ́ wá mo ní ó jẹ́ ya jókòó ẹ̀ jẹ́ kó o máa ṣáàyàn tó bá ti dé Nàìjíríà kó o ṣáàyàn kó owó bò tó máa dó tó lè tó bá jẹ́ girlfriend má lọ sọ wípé bóyá o tún fẹ́ lọ ní pé ìyàwó mi tí kò yẹ pé èyí tó wà níbí báyìí kò fún ẹ ní problem. Ìgbà tí mo dẹ̀ sọ fún ó ní kí bá òun wóbìnrin mo ní ìgbà tí mo sọ fún tí ò gbọ́ ó lọ ṣe fún rẹ̀ ló mú rìpọ́ọ̀tù wá bá mi. Ó ní lady yẹn sọ pé òun ti lóyún. Ó ní tóun bá wò nínú mirror báyìí ó lóun máa ń rí oyún yẹn nínú ẹ̀ mo ní àbọ̀dẹ̀ lẹ́yìn ni ẹ̀yin ò mọ̀ pé wọ́n máa ń ṣe oyún atẹ́gùn ẹ mọ̀ pé wọ́n ti rọ́bà tó máa fi ń gauge oyún òun ni àwọn tó máa ń ṣe surrogacy yẹn ló máa ń sábà lò ìjọ tí ẹni tó máa bá wọn gbé oyún bá ti lóyún ìjọ náà làwọn náà lóyún ẹ ní mọ̀ pé rọ́bà náà fi ṣe oyún ó dijọ́ tí yẹn bá bímọ káwọn náà tó bí tinú wọn má lọ fẹ́ sẹ́ra mọ́ o ìwọ ọkùnrin kò ṣàyìn ojú ẹ o àwọn ọmọ Èkó ti ṣe àwọn Èkó wọ́n ti góòjù yẹn lọ wọ́n já bàjẹ́ wọ́n já wàá dẹ̀ kọ́lé báyìí wọ́n ya sí nǹkan sí ẹ lára o ò tiẹ̀ ní rántí pé wọ́n ló kọ́lé yẹn o ò ní lè lé wọn kúrò ńbẹ̀ ọkùnrin míì dẹ̀ ló wá ń dó wọn mọ́bẹ̀ so tó bá ra ní ìtò ní tí ò fún ẹ ní problem tó jẹ́ pé nítorí pé ó sọ pé òun ò padà sí Nàìjà mọ́ ni ìwọ lè máa lọ sí Nàìjà kó lọ máa gbádùn kó wá máa báyàwó ẹ̀ tó bá lóun pa bẹ́ẹ̀ tó yẹ pé kò fún ẹ ní problem tó bá lọ sọ pé olóńgbò èèyàn kan tí ó máa tàn ẹ́ ó ní ọkọ ọmọ yẹn tiẹ̀ sọ fóun pé òun ò lè fẹ́ bàbá àgbàlagbà pé ó ti dàgbà jù lẹ́yìn tó ti sọ fún pé òun lóyún oṣù 4 tí yẹn ti náwó ó wá di time tó máa lọ bá olóòtú sọ wípé òun ò lè bá màmá òun gbé ó ní inú ilé tóun fi sí ó ní màmá òun ló wà ń bẹ̀ ó ló wá sọ pé òun ò lè bá màmá òun gbé lónìí ìyá 98 àbí 92 dẹ̀ ló pé ó ní ṣé kò ń lọ pàyà òun ni ó ló sọ pé òun ò mọ̀ pé ìyá tó ó ló wá béèrè lẹ́bùn tó bá jẹ́ pé ìyá ẹ̀ ní ń kọ́ ó ló sọ pé tó bá jẹ́ ìyá òun gan ni òun ò lè bá gbé kámbèlè tẹ ìyá tiẹ̀ tó jọkùnrin àṣé òun tàn ni up tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ kò tí ìgbà pò ń tàn torí ó ní gbogbo ìgbà tóun bá ti rí òun máa ń róyún nú ẹ̀ ó lókọ̀ dídí sọ pé oyún ti bàjẹ́ o pé òun ò lè gbà kóun wá rí ìyá òun yẹn fẹ́ lọ mọ ìyá ẹ̀ má yẹn fẹ́ lọ mọ ìyá ẹ̀ ó láǹtí yín ká ó lẹ́ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ mú níyà bẹ́ẹ̀ ṣe máa forí kó skíbọ̀ nìyẹn bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀ gbọ́ wọ́n ń ṣe oyún atẹ́gùn má lọ fẹsẹ̀ ra mọ́ wọ́n ń ṣe oyún atẹ́gùn wọ́n ń ṣe oyún plastic oríṣiríṣi kódà wọ́n ń ṣèdí fúrọ́bà tẹ́gbẹ́ tó bá ti lò báyìí wàá rò pé ìdí wọn ni ó dìgbà tó bá dẹnu ilé wọ́n ń ṣapá fúrọ́bà gan wọ́n bá dẹnu ilé tó bá yọ tapá báyìí apá wọn máa ṣàn báyìí ni tó bá yọ ìtọ́ fi fá ikùn wọn máa bo gbogbo ojú òbò wọn mọ́lẹ̀ ni tó bá yọ ìtí wọ́n fi fá ìdí ǹgbà yẹn ló máa mọ̀ pé ìdí wọn àfi bíi ti pẹ́pẹ́yẹ so ẹ jẹ́ ya ṣáàyàn ojú yín ẹ̀yin ọkùnrin ẹ ṣáàyàn ojú yín pàápàá ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílùú òyìnbó ẹ mọ̀ pé pound sí náírà ń sìn ló bá fóbìnrin ní 50 pounds sìn thousands of naira ní Nàìjíríà ìntẹ́yìn ò bá dẹ̀ kí ń jẹ má pàpà fi run mú tó bá ti mọ̀ pé kinní kan o ò lè máa fóbìnrin kan lówó ṣàṣà obìnrin ló máa fún lówó tó ń fowó fún tí ò ń fowó fún tí ò ní bí ẹ tó ṣẹ́ sára ẹ̀
tí ò ní bẹ́ẹ̀ tó ṣẹ́ sára ẹ pé kówó yẹn kó lè máa lọ bẹ́ẹ̀ kó lè máa lọ bẹ́ẹ̀ ẹ yá ṣáyìn ojú yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ìwọ obìnrin tó bá ti ní ọkọ tí ò fún ẹ ní wàhálà tí jẹ́ wípé tó bá fẹ́ gbégbá ó fẹ́ bẹ́ẹ̀ gbé tó bá fẹ́ gbáwo fẹ́ bẹ́ẹ̀ gbé àmọ́ owó ni ò ní máa fi owó kó o máa fi dò máa fi owó kó o máa fi rẹ̀ lójú máa fi owó kó o máa fi tù lọ́kàn owó tí wọ́n ní but ṣé mọ̀ pé o lè ní owó kọkùnrin yẹn lówó kó máa náwó fún ẹ ṣùgbọ́n kó má láyọ̀ ń bẹ̀ bẹ̀ tó bá ti ní ọkùnrin tó bá yẹ pé owó ni ò ní ṣùgbọ́n tó ráyọ̀ kò sí nǹkan tó ní kó má jókòó tì bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó bá ní obìnrin tó bá lóbìnrin tó níwà tó fi ẹ́ lọ́kàn balẹ̀ tó ṣe nǹkan tó yẹ pé kò disturb ẹ kò máa ṣọ́ ẹ kó máa ṣọ́ fóònù ẹ kó máa monitor ẹ tó kàn jẹ́ pé ó lóun ò padà sí Nàìjíríà tá bá wo security náà ó ṣeé ṣe kóbìnrin lóun ò padà pàápàá torí bóbìnrin ṣe máa ń fẹ́ràn ọmọ ó lè pé gbogbo àwọn ọmọ tó bí ó lè jẹ́ ìlú òyìnbó náà wà kí ló máa lọ jókòó sí Nàìjíríà fún ṣé ọmọ family ló máa tọ́jú ẹ̀ ni àbí ọmọ kíni ó máa lóun ò lọ ni nígbà tó bá ti wá nírú obìnrin bẹ́ẹ̀ tí ìwọ ọkùnrin dẹ̀ ń lè máa lọ tó máa bọ̀ tóbìnrin yẹn dẹ̀ fi ẹ́ lọ́kàn balẹ̀ táwọn ọmọ yín ti dàgbà tí ilé yín ò dàrú tó bá fẹ́ lọ máa ṣáyan ní Nàìjíríà kó lọ máa ṣáyan kó dẹ̀ máa padà wá báyàwó ẹ̀ tó bá ní torí pé obìnrin ẹ lóun ò jẹ́ ìfẹ́ Nàìjíríà wọ́n dẹ̀ fẹ́ relocate ó bẹ́tà kó relocate kó lọ máa ṣiṣẹ́ ẹ̀ǹkọ̀kan tára ẹ bá ti kún kó wá báyàwó ẹ̀ àbí kó wábi tó máa dà sí otherwise tó bá ní o ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ kinní kan má jẹ́ kí n tàn ẹ́ fún obìnrin tí ò fún ẹ ní wàhálà fún obìnrin tí ò gbé ẹ̀mí ẹ sókè kó má jẹ́ pé ìgbà yẹn ni ẹ̀mí ẹ ṣe èyí tó fẹ́ yẹn ló máa ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹ̀mí ẹ sókè o èyí tó fẹ́ yẹn ló máa ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹ̀mí ẹ sókè tóbìnrin bá ń fún ẹ ní wàhálà tó ń gbé ẹ̀mí ẹ sókè tó ti rí súrà pé eléyìí ò lè ba ìdálẹ́ tó bá kọjú sí ẹ kó tá tó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá kò wọ nìkan kó tèrò ara ẹ pa tó bá jẹ́ wípé ó fún ẹ ní wàhálà ó dẹ̀ ti rí súrà pé eléyìí ojú tó bá máa bá ní kalẹ̀ kò lè tàárọ̀ ṣe pin gẹ́gẹ́ bí mo ṣe máa sọ pé ọkùnrin ò lówó ó níwà ọkùnrin ò lówó tó níwà ìyẹn ò ní pé kó fọkùnrin lẹ̀ tí ò bá lówó tóbìnrin bá níwà tó fi ẹ́ lọ́kàn balẹ̀ ṣùgbọ́n tó lóun ò lè relocate ńgbò bá dẹ̀ lọ ńbí wàá lọ dọ́gbọ́n sọ́rọ̀ ara ẹ̀ wàá dẹ̀ keep ìyàwó ẹ̀ ṣebí kò fún ẹ ní wàhálà ó dẹ̀ ti fún ẹ ní súrà pé ó máa dúró tì ẹ́ lọ́jọ́ alẹ́ wàá dẹ̀ lọ tó bá lóun ò lọ kò lọ rẹ̀ tó bá lọ ní pé torí pé lóun ò lọ ó wá lọ fẹ́ ìyàwó mi àwọn ọmọ kan tiẹ̀ wà níta sí tẹ́ pé nǹkan tó ní náà máa bẹ́ target wọn ní iṣẹ́ tí wà àti ìyàwó àárọ̀ ẹ̀ ti ṣe target wọn nìyẹn wọn ò ní nǹkan kan igi dẹ́ ẹyẹ́fò ni ṣé àtọ́ fi jókòó báyìí lẹ́sẹ̀ mẹ́ta ni kò pé ẹsẹ̀ mẹ́rin so that tí wọ́n bá ti fẹ́ ṣubú wà wọ́n á lè tètè dìde so má tanra ẹ̀ so brother how market àwọn tí wọn ò mọ̀ wọn ò kí mọ bí mo ṣe máa ń bẹ̀yìn ọkùnrin sọ̀rọ̀ lábẹ́lẹ̀ how market nígbà tí ẹ̀ ń disturb mi tẹ́ ní àǹtí Yínká dáhùn how market wọ́n ti fún yín lóyún atẹ́gùn oyún dẹ̀ ti wálẹ̀ báyìí èlò lẹ ti ná sìn because àwọn owó yẹn ti wọgbó ìdí ti jẹ́ fùrọ̀ ti jẹ owó yẹn kò lè lọ mọ́ ó ti lọ sí gálò ọ̀lẹ̀lẹ̀ ti wọnú ẹ̀kan kò lè jáde mọ́ so ẹ̀yin ọkùnrin tó bá ti ní ìyàwó tó ti rí súrà wípé eléyìí máa bá ẹ kalẹ̀ tó ti rí súrà wípé eléyìí ò ní fún ẹ ní wàhálà lọ́jọ́ alẹ́ tí kò sí ẹ̀ṣẹ̀ àìlèdáríjì ẹ kò sí nǹkan tó tún wá tó bá lóun ò fẹ́ torí pé o kò lè wá àwọn tó máa fi ṣáàyàn bẹ̀ tó bá jẹ́ pé ìyàwó tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀ tó ti ń fi àwọn ohun kan lẹ̀ fún ẹ tó ti ń bọ́mọ wí nínú ilé tó ti ń gbẹgba lọ́wọ́ ẹ pé kó má nà mọ́ tó ti ń bọ́mọ nínú ilé tóun àtọmọ ti jọ ń bú ẹ bó bá kọjú sí ẹ kó o tá bó bá kẹ̀yìn sí ẹ kó o tá tó bá kù wọ nìkan kó o tèrò ara ẹ pa kó o fẹ́ràn sẹ́nu kó o parẹ́ kó máa bèrè ní ńbolówó àkósọ́pù wà ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ torí wọn náà ò ní fẹ́ kó o ráre lọ́jọ́ alẹ́ o ò dẹ̀ ní fẹ́ sunkún lọ́jọ́ alẹ́ àmọ́ tí ò bá ti sí pé bí ó ń fún ẹ ní problem kò máa flẹ́njọ̀ kò máa ṣayé ẹ so oyún atẹ́gùn wà o ẹ má lọ gbé sẹ́ra mọ́
ẹ má lọ máa ṣèná sí bá àṣà ọkọ wá dé kán wá ní wọ́n ní miscarriage irọ́ ló bá dé shabarikolo.com ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ ẹ káàárọ̀.